ọ̀dà kó ojúmọ́ o a kó ojúmọ́ mọ́ lóòrọ̀ tòní a kó ọ̀rìnrìn a sì kó bí ojú ọjọ́ ṣe rí lágbára dẹ́dà àákò yìí ìgbà ìyá tù wá lára kò ní mú wàhálà kò sì ní mú ewu lọ́wọ́ o èyí náà látún fi ń kíra pé a tún kó àmójúbà wa lórí ètò yìí ètò àmọ̀jàlá ròyìn fún títí òwúrọ̀ tòní bó tẹ̀ jẹ́ pé bó bá tójọ́ méjì mẹ́ta tá a bá ríra láti là á kíra kí n máa kí baálẹ̀ pé ó tójọ́ méjì mẹ́ta lágbára dẹ́dà gbogbo ohun tí a wò pé ó jẹ́ òkè gàgà báyìí ọlọ́run bá wa mú kó pátápátá yóò sì fún wa lọ́kàn balẹ̀ tó pọ̀ dáadáa kìrìndò wa kò ní báráyé nù o ẹ̀yìn náà láti fún kíra pé a tún kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò yín ètò àmọ̀jàlá ròyìn ní báyìí ká bẹ̀rẹ̀ sí máa wo àwọn àkórí ọlọ́kọ̀ọ̀jọ̀kan tí ń bẹ nínú mọ̀jàlá ìròyìn fún títí òwúrọ̀ tòní ilé lèmi ó ti kẹsàn lóde lóòrò tò nítorí pé ọmọ tó bá sọ ilé nù ó máa so àpò ìyàkọ́ o ẹ̀yìn gbódòrò sọ ó máa bẹ́ńlẹ̀ ní ọ́fíìsì INEC eléyìí tí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú ṣe ń gbójú agan síra wọn ńbẹ̀ láti rí ẹgbẹ́ òṣèlú àkọọ́dù ti APC ní olúkúlùkù wá jìjàgùdù ńbẹ̀ wọ́n sì ní í ṣe ní ìpàdé eléyìí tí wọ́n pè ó pé ó jẹ́ ìpàdé àwọn ẹlẹ́nu lọ́rọ̀ ó mà di gbàgbós níbi ìpàdé ọ̀hún ó di sálàsúgbà kọ́lọ́hún gbà bó ló ṣe ṣẹlẹ̀ ẹ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nínú mọ̀jàlá ròyìn. tó ojúmọ́ tí mọ́bà ọ̀yẹ́ ti là ó bóyá bá sì ti là ojúmọ́ àmọ́ pérégede ni o níbo ti kó ń bẹ̀ ọ́ nípínlẹ̀ Ọ̀ṣun lèmi náà ibẹ̀ ni màámọ̀ ti kó o níbi tí àwọn àgbààgbà ọba nípínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ alákòóso ọba ọ̀nìrìṣà àti Ilé-Ifẹ̀ òní wọ́n mọ̀ ti fohùn léde o ni wọ́n ní àgbò ní wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ pé baálé ilé báyìí sì mọ mójútó lé nílé fi bàjẹ́ ni o wọ́n ní nítorí pé ọ̀pọ̀ ẹ̀jà yìí tẹ́ rí ni ló lè jíyìn ogun mọ́lá o wọ́n lẹ́ni tó bá rántí ogun Kírìjí o wọ́n ní yọmọ pé òyìnbó òfin ọ̀sẹ̀ tù wọ́n ní fún ìdí èyí ní tí ó ní í ṣe pẹ̀lú operation wet tó ṣẹlẹ̀ rí wọ́n ní kò mọ̀ gbọ́dọ̀ wáyé nípínlẹ̀ Ọ̀ṣun látàrí ìdìbò tí ń bọ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún yìí ní làwọn àgbààgbà níbà forí bayí ní ẹgbọ́n lẹ́kùnrẹ́rẹ́ fún tààrọ̀ yìí. ó dá iléeṣẹ́ elétò ìdìbò ti sọ pé àyà bẹ́lẹ̀ ó bẹ́ẹ́rẹ́ báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní taari àwọn ohun èlò tó ṣe kókó tí ó máa lò láàkó ètò ìbò tí ó wẹ̀ lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ti bẹ̀rẹ̀ sí ní taari rẹ̀ wá báyìí o níbi tí wọ́n ní kò dín ní bíi 4,400 àti 17 ẹ̀rọ BVAS àti àwọn mìíràn ni wọ́n ní wọ́n bẹ̀ sí ní kó wá tó sì ní wọ́n gbójú agan sí ní tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rírà títà ìbò pé kò ní sí ní tó jọ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun kọ́lọ́n sì bá ràn án lọ́wọ́ ká lè ṣe bẹ́ẹ̀. báyà ti bẹ́ẹ̀lẹ̀ tó bẹ́ẹ̀rẹ̀ ní àti ẹni lọ́dọ̀ tí ń bẹ̀rùn náà lọ bẹ́ẹ̀rẹ̀ lọ́dọ̀ tèmi níbí o níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ alákòóso kọmíṣánná ọlọ́pàá yan Ibrahim Gọ́tà ló ti fohùn léde o pèsè eré tó dìbò tí ó wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún yìí o wọ́n létò ààbò yóò ro tótó wọ́n ní nítorí pé ọ̀rẹ́ aráàlú ni ọlọ́pàá wọ́n ní gbogbo nǹkan làwọn ó sì rí dájú pé ètò ìbò ọ̀hún ó lọ nírọ̀wọ́rọsẹ̀ tí ọ̀fun ò sì fìlú náà gbá. ẹ̀yin akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun rèé o tá a mọ̀ sí SIG tó ń ti àwọn márùn mìíràn ni wọ́n ti fi sínú àhámọ́ níbi tí iléeṣẹ́ ọlọ́pàá sọ pé wọ́n ti rí àwọn kankan gbà lọ́wọ́ wọn kí ni àwọn kan tó rí gbà ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ sẹ́. ilé ọ̀tàrẹ́ lè tó mú àlèmí náà fi wá fọ̀n léde lẹ́ni tó jẹ́ agbẹnusọ ètò ìpolongo ìbò fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun sí ipò gómìnà tí ó tún wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún oṣù kẹjọ ọdún tàwa nù rẹ̀ yìí o Abdulfatai Giwa iṣẹ́ yan Ọlájẹngbèsì lọ́mọ ti fò léde o pé iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá ṣe báyìí o wọ́n ní kò dín ní ọmọ ẹgbẹ́ òṣèlú Accord Party tó jẹ́ 90 ni wọ́n mọ̀ ti kó látìmọ́lé wọ́n ní láì nídìí kan pàtó wọ́n ní òdìdí kan pàtó wọ́n ṣàtìkún ọtí mọ́lẹ̀ 50. ó dá àwọn gidi gan kú kan tún rèé o ni wọ́n tún rèé lọ jí ẹnìkan tó jẹ́ àgbà ọ̀jẹ̀ òṣìṣẹ́ INEC wọ́n ti gbé ní ìpínlẹ̀ Anambra báyìí wọ́n ti wá ń bẹ̀bẹ̀ pé tẹ́ bá gba ẹnì tẹ́ gbà á kalẹ̀ báyìí ẹ̀ tu owó tí iye ò dín ní bíi mílíọ̀nù lọ́nà 40 náírà ẹ̀ tùjọ tá a máa wò ó lẹ́ báyìí ká tó lè sọ pé à ń yọ̀ǹda èèyàn yín fún yín o. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wá fò léde wọ́n ti ṣe rí àjọ INEC yan àjọ tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n ní wọn ò tiẹ̀ tí kò sẹ́nìkan wọn yan ẹnìkan ní pọ̀sìn wọn sì yọ ẹnìkan lójú sọ nínú gbogbo àwọn elétò ìdìbò àwọn elétò òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ètò tí INEC ń ṣe wọ́n ní gbogbo lọ́mọ ní INEC fi ń ṣe wọ́n ní wọn ò rólé apá kan dápá kan síbi tí wò ó mọ́. wo má lo agbára rẹ lé àwọn alátakò lérè lọ lò ó lé ìjákulẹ̀ rẹ àti ìṣubú yakata náà àkóso tó ń ṣeun
rèé lọ lé lórí o àwa kọ́ ló máa fi gẹ̀lúgẹ̀ mọ́ pẹ̀lú ní ilẹ̀ yìí o Àtíkù ní sọ bẹ́ẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. olórí òṣèlú èdè nàìjíríà lọ́mọ̀ ti fohùn léde ìyẹn arábìnrin Wilson Jack lọ́mọ̀ ti ń ṣe àlàyé pé ṣé rí tó ṣẹlẹ̀ nínú ètò iléeṣẹ́ tí ó súyẹ kúkẹ́hún o tó jọ sí wá sọ̀rọ̀ rẹ̀ di ògòdò tí ó fi ní sẹ̀sí tó ṣe pé gógó mú ẹni ní taálé ní mọ́ taálé o tó wà lọ ta sí góńgó mú iléeṣẹ́ ààrẹ nílùú àbújá o wọ́n ní kẹ́ ẹ mọ̀ sí mọ́ gbọ́ o ìdí tí àwọn ṣe gba àwọn èèyàn sínú rẹ̀ lélẹ́yìí o wọ́n láwọn ìdíò wọ́n ṣàlàyé ìdíò lẹ́kùnrẹ́ ẹ wàá gbọ́dọ̀ nínú màjàlá fún ti àárọ̀ yìí o. bó ṣe jẹ́ pé ìdíhùn gan ni wọ́n sì ń sọ lọ́dọ̀ tiẹ̀ èmi sì ń bẹ pẹ̀lú INEC lóòrò tòun torí pé ìmùlẹ̀ mẹ́ta INEC ó le gan o níṣẹ́ ni bá a ti ń wò báyìí àrò bóyá sì lè ní ìgbàgbọ́ kíkúnnú INEC mọ́ pàápàá ètò ìbò gbogbogbò tọdún 2027 nílẹ̀ wa Nàìjíríà o àmọ́ ìgbàgbọ́ kíkún tá a nínú wọn mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ní ìfọ̀rẹ̀rẹ̀ mímọ́ tán rí tán fi sọ léyìn ẹgbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ sá. àwa nígbàgbọ́ kíkún nínú ààrẹ ní tiwa bí wọ́n bá nígbàgbọ́ kíkún tiẹ̀ o nítorí bó ṣe ń wọlé tó ìdìbò tí ó wáyé lọ́dún 2027 sí ipò ààrẹ o sórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìbò tí ò ní dídì ìdá mẹ́tàdínlọ́gọ́ta ńlá dì nínú ọgọ́rùn-ún ìbò tí ó wáyé láàrin àwọn obìnrin ńlá dì ní kẹ̀tíkẹ̀tí o táìsùgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jáwé olúborí fún ìgbà kejì. Adéníyì Adéyẹmí o mò ń pè ọ́ tó bá ń gbọ́ bó o bá sì gbọ́ àwa ilé ìgbìmọ̀ aṣòfin à ń sọ fún ẹ pé ìwé tó náà fi gbà ọ́ síṣẹ́ òun ayédèrú paraku ni kì í ṣèwé tó jẹ́ ojúlówó má pèrè rẹ pé o jẹ́ DG iléeṣẹ́ kankan mọ́ má pè mọ́. ọ̀dà àbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́mọ̀ ti kí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma kó oríire gẹ́gẹ́ bọ́n ṣe yàn án sípò gẹ́gẹ́ bí gómìnà tí ó mọ lékè tí ó sì mọ síwájú à ń polongo òbò fún ẹni tí ó díje sí ipò gómìnà nínú ìdìbò tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ nípínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ òṣèlú APC o wọ́n ní gómìnà Hope Uzodinma ìní ó mọ̀ síwájú gómìnà tí ó sì mọ sọ fáwọn èèyàn pé ẹ dìbò fún gómìnà à ń bọ̀. a ní oògùn èyí ò tí ń ṣe ewé àtegbò tí wọ́n ṣe ń lẹ̀ wá ní àyín ìjọba àpapọ̀ wọ́n ti bu ọwọ́ lu àwọn kan báyìí pé àwọn èèyàn wọ́n lè tán àwọn ìṣòro kan bí àìsàn kan wọ́n ní tó bá rí pé jẹjẹrẹ ń bẹ lágọ̀ọ́ ara rẹ hepatitis B èyí àìsàn tí wọ́n sábà ń bẹ̀yàn fíra lágọ̀ọ́ ara wọn èyí tó fi mọ́ àwọn bẹ́ẹ̀ wọ́n ní àwọn oògùn yìí wọ́n ló lè tánra wọn èmi kọ́ mo sọ̀rọ̀ ìjọba àpapọ̀ ó sì bọ̀wọ́ lù ú. ọ̀dà gbà náà bó ti jẹ́ yun ni oògùn tí wọ́n ní kò sí tá a lè fi ẹ̀kọ́ wé o wọ́n ní àsì gbọ́dọ̀ fi owó ẹ̀kọ́ o tá a fi jẹ àká o wọ́n tá a bá fi owó ẹ̀kọ́ tá a fi jẹ ẹ̀kọ́ àbá fi jẹ àká o wọ́n lọ́mọ̀ léwu látàrí kò pé kò sí orílẹ̀-èdè tó lè dàgbàsókè láì ní ètò ẹ̀kọ́ tó gbámúṣé o ní ẹni tó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà kíkọ́ ogun kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà sòdí o tí wọ́n sì yọ jíròrò nítorí bí ètò ẹ̀kọ́ bí ó ṣe dúró rere látàrí bá ṣe lo ẹ̀rọ ìgbàlódé láti lè jẹ́ kí ètò ẹ̀kọ́ kó dúró re. látàrí fàǹfà tí ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ Ondo pàápàá tá a bá lọ ọgbà ilé ẹ̀kọ́ kíkà fásitì tó jẹ́ ti Adékúnlé Ajásí Àkùngbá ní Àkùngbá ní ilẹ̀ Àkókó lọ́hùn nípínlẹ̀ Ondo láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ni wọ́n ti jọ ń fìwé lùwọ́ pẹ̀lú gómìnà àti ìjọba ìpínlẹ̀ Ondo àmọ́ sìn ayédàtiwa sọ pé bẹ́ẹ̀rù bá kà òkè tó bá kalẹ̀ oníbìkà àgbẹ̀ ká o ṣe rí òtúlùtúlù bílíọ̀nù kan ó lé ẹ̀sùn kan náírà owó ilẹ̀ yìí mo ti yà á sọ́tọ̀ ó yẹ ìyẹn olùkọ́ tẹ́lẹ̀ ń fapá jánú ẹ̀rí lọ sanwó oṣù tẹ́ ni wọ́n jẹ yín gbogbo àjẹmọ́nú yín àti àwọn àǹfààní tó yẹ kó ń san ó yẹ fi gbogbo owó ìsan kẹ̀jẹ̀ ń gbádùn. ẹni tó jẹ́ dókítà àgbà tó ń ṣe ètò tó ń bójútó ètò ìlera El-Rufai o ẹ̀yìn gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna ló tún wá fò léde o ó ní ṣe ẹ̀rí tí wọ́n fi lélẹ̀ lé ẹjọ́ pé ara El-Rufai ò yá o òjòjò ń ṣògùn rẹ̀ ara ògùn ò yá wọ́n fẹ́ gbé jáde wọ́n fẹ́ gbé lọ rè tọ́jú ó ní ara òun ọ̀mọ́ ń pa rẹ̀ pé ayédèrú òun kọ̀wọ́ nǹkan ló ti wá o. níṣẹ́ ni ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa ṣe àtúnkọ́ àti àtúmọ̀ ilé eléyìí tó ti pa tìtìpẹ́tìpẹ́ ti ṣe olú-ilé ẹgbẹ́ ti àjọ àgùnbánirọ̀ tí a mọ̀ sí NYSC tí ó jẹ́ ojúkò wọn gan tí ń bẹ ìpínlẹ̀ Èkó tó ti pa tí wọn láti bẹ̀rẹ̀ sí ní túnṣe báyìí láti pé kó gba àwọ̀túnwọ̀. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ni mò ń wò ń bí o ni wọ́n ti tẹ àwọn tí wọ́n fura sí o gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òkùnkùn nípínlẹ̀ ọ̀hún o tí wọ́n sì ní wọ́n ti fi pápẹ́ òfin wọ́n ti fi mú àwọn méje ń bẹ̀ tó sì ti wà lákòlò wọn tán ti ń jẹ́jú pẹ́kú. eléyìí tèmi náà fi rárí rẹ̀ lọ́dọ̀ tèmi bí kò bá dòórì kejì òun ni bí ó ṣe dàbí pé
níṣẹ́ ni ìjọba àpapọ̀ ti wọ́ wọn kẹ̀ lọ́wájú ilé ẹjọ́ o ẹnìkan tí wọ́n pokọ̀ ẹ̀ wọ́n ní òun gan ni alákòóso àwọn ẹgbẹ́gun tó ń pe orúkọ tiwọn ní ansaru àti àwọn mẹ́ta mìíràn tí wọ́n jẹ́ afurasí tí wọ́n lọ nínú ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti wọ́ wọn kẹ̀ lọ́wájú ilé ẹjọ́. wọ́n yí àtàwọn omi lẹ́mọ̀ bá pàdé nínú mọ̀jàlá fún ti àárọ̀ ẹ̀ nítorí pé bí iná bá ń jó lóko ń kọ́. mọ̀jàlá adélé o. tọ́ ọjọ́ mùsùlùkùn jákè ara lé. àsìkò ojúmọ́ ẹ̀kú ojúmọ́ rí àsìkò ọ̀gìnì tí yóò ká mọ̀ rántí ká mọ̀ wọṣọ ká sì mọ̀ mú nǹkan gbóná o yóò bára wa sọ gbà wọn lálàgbé ló kí wa pé àkó ojúmọ́. irú nǹkan gbóná òní ká máa mú so mẹ́pọ̀ àwọn kan máa ń jẹ́ àláyà. bí ẹ̀kọ́ gbóná. torí ẹ̀ la lọ̀rọ̀ bá bá bẹ́ẹ̀ ni ara ìkéṣe nǹkan gbóná ilé tí mo rò kàn sí o. bí ẹ̀kọ́ gbóná omi gbóná. ọwọ́ bò ti sọ fún wa ní fisiliti. ó dàbí ọjọ́ kẹta la fẹ́ repo oníṣẹ́ bẹ́ẹ̀ lẹ sọ pé wọ́n dé pé epo ti wọ́n mọ́ àní nígbà tá a ti sọ pé epo wálẹ̀ jẹ́ ẹyí wálẹ̀ owó wá pé o ti gbọ́ ló gbọ́ ẹ̀ wá sọ pé ẹ̀ wá kọ́ lẹ ti gbọ́ yìí èyí túmọ̀ sí pé ẹ dákun ìta àbàjẹ́ wọn ní àjọ jẹ́ nǹkan tó lọ́wọ́ rọ́wọ́ bó oúnjẹ tó gbóná ẹ̀kọ́ òbí gbogbo ẹ̀ náà ní ẹ̀jẹ̀ o kìí ṣe fẹnujá o kìí ṣe fàyà láyàyà. kìí ṣe kí fífọ́ ají sunkún náà làwọn. ó dà tìbílẹ̀ ìgbàlájọ bíi di akéde tó wá fún ti òwúrọ̀ tòní eléle akéde àdá olórí aláàbò adéyọgbà yìí náà nu ọlọ́run sì lọ́ba aláàbò ọlọ́run máa dáàbò ẹ̀bùn gbogbo wa o lókọ̀ gáwà àgbà akọ́ládé adékọ́lá obì ọmọ bàbá ọba sáà náà láì kíra pé àkó àmójúbà lóòrọ̀ tòní òní ọjọ́bọ̀ gbogbo eré ayé wa yóò bọ̀ wá sípò ilé tó ti sọnù tipẹ́tipẹ́ gbogbo ẹ̀ yóò wá wa kan nítorí pé ibi tí odò bá ti ń sàn báyìí lọ́mọ aráyé ti ń wá kan wọ́n sì ní ibi eré ọ̀ka bá ń bẹ ní eré ọ̀wà wa gbogbo ibi tí eré wa bá bẹ eré wa wọ̀ wá lórí lóṣẹ̀ àpò ojúmọ́ o ẹ̀sìn jáàdónì kejì tọ́wọ́ ti pa. ṣé ohun tí ẹ̀ ń gbọ́ wa ká yíká gbogbo àgbẹ̀ bíi ti ọwọ́jà iléeṣẹ́ ìtònà panayẹ dé ìbálẹ̀ kábẹ̀sí ni máa múṣẹ́ ṣe lóòrọ̀ tòní ká sì ti ilé kẹsàn-án lóde tòní pé ìjó tí ó bá yẹ èèyàn ọ̀dẹ̀ láti ń jo bóde o ẹnu kọ̀rọ̀ yà èèyàn ti kọ́ wò ó kọ́ wúra rẹ̀ nu dígí ṣé mo dúró rẹ̀ àbí mi dúró rẹ̀ àní ṣe ni inú fún àyà fún má bẹ́lẹ̀ lánàá balẹ̀ nígbò jẹ́ pé gbọ̀ngàn kan tí wọ́n pokẹ̀ ní Atlantis tí wọ́n ní ó jẹ́ ibi gbọ̀ngàn ayẹyẹ kan tí ń bẹ nílùú Òṣogbo Òkè Àsálà ti solúlu ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n mọ̀ ní ẹgbẹ́ àwọn alátìlẹ̀ ẹgbẹ́ òṣèlú Accord ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni ó má di sálà ṣùgbà ò tó lukuluku bẹ́ẹ̀ sì ní ń pariwo gè níbẹ̀ o ǹjẹ́ kí ni tó ṣẹlẹ̀ lẹ́yìn ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ kan tí í ṣe àwọn ìkànkùkù nínú ètò òṣèlú tí iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà tàmọ̀ sí INEC tí wọ́n pè ṣe ìpàdé ni wọ́n pè pé kí wọ́n lè fegun òtòló tó lè máa bí wọn nú tàbí tó lè mú wàhálà lọ láàkó tí ètò ìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí tí ó bá wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣébi ìpàdé ọ̀hún tí ẹni tó jẹ́ alága gbogbogbò fún àjọ INEC nílẹ̀ wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Joas Amupitan tí ó kó tó lórí tẹlẹmù jọ tó ń ti àwọn aṣojú lẹ́ka ètò òṣèlú ẹgbẹ́ àwùjọ wọn bẹ́ẹ̀ o àwọn oníròyìn náà wọn ò gbẹ́ǹbi tí baálẹ̀ náà lọ tó ṣe pé àti àwọn aṣojúkọ̀ròyìn mìíràn gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ ń bẹ̀ wọn mọ́ àwọn èèkàn kùkú tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò gbogbo wọn ni wọ́n mọ̀ kórajọ síbẹ̀ o láti mọ bí ìpàdé ọ̀hún bí ó ṣe lọ ṣe ìpàdé ọ̀hún ni ó bẹ̀rẹ̀ lóníṣẹ́rẹ́rẹ́ wẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà tó ń sì síde rẹ̀ nígbà tí ẹni tó jẹ́ kọmíṣánná fún àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà tó ń ṣojú ìpínlẹ̀ Ọ̀ṣun èyàn arábìnrin Olúwatóyìn Babalọ́lá tí ó sì síde ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tẹ̀ náà èyàn tí ó fi kí àwọn èèyàn náà látúrí ẹni tí ó tún jẹ́ kọmíṣánná kan èyàn tó tún jẹ́ adarí kọmíṣánná àpapọ̀ fún apá ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ wa Nàìjíríà èyàn fún àjọ INEC ọ̀jọ̀gbọ́n Kúnlé Àjàyí náà ni òun náà tún sọ̀rọ̀ ń bẹ́ o ẹ̀wẹ̀ nígbà tí nǹkan fẹ́ dàbí pé ṣe ni nǹkan ṣàdédé rúwúyẹ́ o ń gbòòrí pé ẹni tó jẹ́ adarí ètò níbi ayẹyẹ ọ̀hún ẹ̀yìn tí ó pe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá Ibrahim Gotan wípé kó wá sọ ìríjú tiẹ̀ níbi ọ̀rọ̀ ńgbà tí onílé ti sọ tí àlejò ti sọ ẹni ó wá ní àkóso ètò ààbò ńpínlẹ̀ Ọ̀ṣun kó náà wá rè lọ sọ tiẹ̀ ńbẹ̀ ni àwọn alátìlẹyìn bẹ́ẹ̀ sí ní pariwo wọ́n ní àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú àkọọdù ni wọ́n bẹ̀ sí ní ń pariwo lemọ́lemọ́ pé tí wọ́n sì ń sọ ọ̀rọ̀ kùbákùbé sí kọmíṣánná ọ̀hún ẹ̀wẹ̀ níṣẹ́ ni àwọn alátìlẹyìn
ti ẹgbẹ́ òṣèlú APC náà làwọn náà tún pariwo gèè ń bẹ̀ òun tó sì ń pariwo bákan náà ni wọ́n ń pàtẹ́wọ́ tí ó sì dàbí pé olúkúlùkù ọlọ́mú ti ń dọ́mù ìyá rẹ̀ gbé o tí nǹkan sì ń fojú hàn pé ó dàbí bí ẹ̀gbẹ́lẹ́gbà ni ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ni ọ̀rọ̀ ń fẹ́ rí àníṣe ni kínní ó mà lọ tó ṣe pé bíi odidi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lé ní sálà ṣùgbọ́n tí ó fi wáyé o tó sì ní gbogbo àfojúsùn àti ìlànà tí ètò ìpàdé ọ̀hún tí ìbá fi ní ìkẹsẹ̀jáde ni ó dàbí pé ariwo àti wàhálà eléyìí tí wọ́n ṣe òun tí ó fi dàbí pé ó fi dá ọ̀wọ́ ńlẹ̀. Látàrí ọlẹ́ tó ń wí wọn ni wọ́n ti ní àgbà òkúkú níwà lọ́jà àkórí ọmọ tuntun kọ́wọ́ o àti pé ó nílùú báyìí ni ọmọ ní jẹ́ kí ìlú ó tú o èyí ló mú kí àwọn ọba aláyé káàkiri ọba aládé ní ìpínlẹ̀ Ọ̀ṣun o láti forí barí o láti pèpàdé àlàáfíà lórí pé bó o ní ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí kò sípò gómìnà bí ó ṣe wáyé o tí ó sì lọ ní ìrọwọ́rọsẹ̀ o tí ó sọ fún òsì ní fìrùnà gbà o èyí ló mú kí ẹni tí ó jẹ́ ọba Ọ̀ràngún Òkè Ìlá èyàn ọba Adédòkun Abọ́lárìn ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o àtúpalẹ̀ ìpàdé ọ̀hún gangan ó sì tú kẹ̀kẹ́ rẹ̀ tí gbogbo èèyàn sì bẹ̀rẹ̀ sí ní wò tí wọ́n sì ń kà tán sì rí lórí ìkànnì Wùmí Kéńbó ọ̀dọ́ rẹ̀ yún Facebook o níbi tí ọba aláyé ò tó ti ń ṣe àlàyé pé gbogbo àgbáríjọpọ̀ ọba aládé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn ti fi orí barí o lábẹ́ aláṣẹ ẹni tí ó jẹ́ adarí tó sì jẹ́ ọ̀gá èyún ọba onírìṣà His Imperial Majesty Ọọ̀ni Adéyẹyè Ẹnìtògúnwùsì o CFR Ọ̀jájá kejì o láti lè ṣe ìpàdé táwọn sì jókòó níbẹ̀ tó ìpàdé ọ̀hún gan tó sì gba àwọn ní wákàtí 5 dondo tí àwọn sì bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o pẹ̀lú kí ni ó jẹ́ ọ̀nà àbáyọ tí ò fi ní sí ogun tí ò sì ní sí ọ̀tẹ̀ nítorí pé ọ̀pọ̀ ẹ̀jà ètò orí ìwò ló lè jíyìn ogun mọ́lá o ẹni bá wá rántí ogun Kírìjí o yọ mọ̀ pé ìbò òfi ọ̀sẹ̀ tù ogun Operation Wet ẹ̀ eléyìí tó wáyé lọ́dún 1965 tí wọ́n sì ní kọ́dà omi ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà náà omi agbègbè tọ́wọ́ jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìsìn omi rí gbòrìgbò kọ́dà omi rí yẹ̀rìyẹ̀ ọ̀sọ̀ fẹ́ sọ̀lúdàrú tán nígbà náà wọ́n láwọn ọ̀fẹ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ pé nílẹ̀ iṣẹ́ o àfẹ́ ogun nípínlẹ̀ Ọ̀ṣun a sì fẹ́ wàhálà nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ àlàáfíà ni so àlàáfíà ni ó sì gbọdọ̀ mọ ìjọba kéètò ìdìbò tó wáyé àti lẹ́yìn ìdìbò wọ́n ní fún ìdí èyí onílù tí ò ní jẹ́ lù ú tú ni làwọn ṣe wá bẹ̀rẹ̀ sí nípa làwọn sì ṣèpàdé o nípàdé ò sì dá lórí pé bí ìlú ò sí ní tú ni ọba ẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o ó ní kọ́dà kì í ṣe òun nìkan iye gbogbo àwọn ọba ló péjú bẹ̀ ọba aláyélúwà ọba Ọ̀ràngún ti ilé ìlà ọba Abdulwahab Olúkáyọ̀dé Oyèdọ̀tún Bíbíire Ọ̀ràngún ti ilẹ̀ ìlà òun náà wà ń bẹ̀ tó ṣe pé kò sì múnú ẹni dùn tí ò mórí ẹni yá ní àwọn rògbòdìyàn bá a ṣe ń gbọ́ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ̀mí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò kékeré lórí ètò ìdìbò tí ń bọ̀ yìí o wọ́n ní ó kò jẹ́ kí inú àwọn ọba aláyé ó dùn wọ́n láwọn ò fẹ́rú ẹ̀ mọ́ àwọn ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ àbáàdì lórí ilẹ̀ àwọn ọmọ wọn ní gbogbo ilé ni àwọn sì ń jíròrò lé lórí o kódà àwọn sì tún wá wúre o àwọn sì ṣàdúrà fún àjọ tó ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà èyún ètò ẹ̀jọ́ INEC o lábẹ́ ìdarí ẹni tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kogi o èyún ọ̀jọ̀gbọ́n àmúpìtàn pé kọ́lọ́n kó jẹ́ kí wọ́n ní àṣeyọrí o kán sì ṣe ìdìbò tí ó wáyé tí ó sì lọ ní wọ́ọ́rọ́wọ́ tí ó lọ nírọ̀wọ́rẹsẹ̀ o tí ò ní sí ogun tí ó sì ní sí ọ̀tẹ̀ èyún tó bá di ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí o kó tó di wípé gbogbo nǹkan wọ̀nyí ètò ìdìbò ó sì bẹ̀rẹ̀ wọ́n ní àwọn ń tàwọn gbogbo àwọn olùdíje làwọn sì ti làwọn ránṣẹ́ pé kán dákun kán dábọ̀ kán gba àlàáfíà láàyè pé ní gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá tẹ̀gbọ́n-tàbúrò níyí nípínlẹ̀ Ọ̀ṣun ọmọ sì lẹ jẹ́ fún gbogbo àwọn ọba aláyé yìí o fún ìdí èyí kí wàá ló ṣe yín gan-an tẹ̀ wá fi nílé tẹ̀ wá fẹ́ mọ gbégbé ẹyẹ ọmọ àwùsá tẹ̀ fẹ́ mọ ríra yín sójú gan-an wọ́n ní àhá kí ló ṣe yín gan ọmọ ìyá wọn ní kì í ya wọ́n gbé wá ló ṣe yín ẹ mọ yàrá yín ẹ dákun dábọ̀ ẹ gba àlàáfíà láàyè wọ́n ní sẹ́rí sọ̀rọ̀ eléyìí tó wáyé lọ́dún 1965 fún wọn èyí Operation Wet ẹ̀ wọ́n ní ọlọ́ọ̀mọ̀ ní jẹ́ ọ̀sálà wọ́n ní sẹ́ mọ̀ pé Operation Wet ẹ̀ ó bẹ̀rẹ̀ ogun ńlá mọ̀ kò sẹ́ni sí ọmọ tí ó parí wọ́n ní kọ́dà nígbà tí gbé Operation Wet ẹ̀ tí ó wàá ṣe wọ́n ní ló bí ogun abẹ́lé ilé tó wáyé fún odidi 30 oṣù tó nílé òrílégbé tó lóko òróko lọ wọ́n ní fún ìdí èyí àwọn ọ̀fẹ́ wọn ló tó gẹ́ẹ́ bí wọ́n ṣe wí lédèbò wọ́n ní gbogbo àpànìyàn lótòrí ìdìbò tí ń bọ̀ yìí à ń ṣe wàhálà à ń fa wọn láwọn ọ̀fẹ́ ru rẹ̀ mọ́ wọ́n wá ní gbogbo eléyìí náà àwọn tó sọ fún àwọn tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun pé kọ́dàkùn dábò kí wọ́n ṣe ètò ìbò tí ó jẹ́ tẹ̀wọ́gbà tí wọ́n sì ní ṣègbè lẹ́yìn kan wọ́n ní gbogbo ẹ̀yin elétò ààbò pátápátá wọ́n ní gbogbo ẹ̀yin elétò
fẹ́ dáàbò bo ọmọ lọ́wọ́ yín o wọ́n ní gbogbo ènìyàn ní kẹ́ ẹ dáàbò bo ẹ mọ̀ rọ̀lẹ́ apá kan dá apá kan sí o wọ́n ní gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá ẹ lọ ẹ mọ́ tàjẹ̀ sílẹ̀ ẹ mọ́ tẹ̀jẹ̀ wọlé wọ́n ní kẹ́ ẹ rántí pé ẹni tá a bá pani ìpadà náà ni wọ́n ó ti yọ wọ́n ní wọ́n ti pa òun náà o pé ọmọ ni gbogbo yín jẹ ẹ mọ́ pààyẹ mọ́ sì tẹ̀jẹ̀ wọlé o torí pé ẹ fẹ́ dípò sí ipò òṣèlú o wọ́n ṣàìṣàlàyé o wọ́n láwọn gbójú agan àwọn bẹ ẹnu àtẹ́ kódà wọ́n láwọn ju gbogbo ọwọ́ méjèèjì làwọn fi tako ká máa ṣètò jàǹdùkú òṣèlú o wọ́n ní ẹ dáàbò bo káàdì ìdìbò yín ẹ lọ́ọ́ dìbò tó bá di ọjọ́ náà pé lágbára ọlọ́run o oòdùà àtẹ̀wọ̀rọ̀ yóò dùn ó tì wá o oòdùà kò ní jẹ́ kí ilé oòdùà wọ́n bàjẹ́ o wọ́n ní gbogbo àwọn olóṣèlú àgbà àwọn aláàbò náà wọ́n ní oòdùà yóò dáàbò bò wọ́n wọ́n ní gbogbo àwọn olóṣèlú oòdùà yóò dáàbò bò wọ́n wọ́n ní kódà ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní àlàáfíà láàrí o nípínlẹ̀ yìí nílẹ̀ yorùbá pátápátá wọ́n ní àlàáfíà láàrí o wọ́n ṣàìṣàlàyé wọn ṣàtúnmú sínà tí pẹ́ni tó jẹ́ olórí àjọ INEC lórí ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kó rántí o pé òní ní ó pète ìtàn ní ọmọ ròyìn ẹ̀dá o wọ́n láwọn kan wà ẹ̀yọ́ eshua wọ́n lọ́wọ́ ti ṣe adarí lọ ìtàn ròyìn rẹ̀ wọ́n lẹ́ni tó jẹ́ michael ani ìtàn ròyìn rẹ̀ wọ́n lẹ́ni tó jẹ́ joseph v whiskey wọ́n ní ìtàn ròyìn rẹ̀ wọ́n ní professor alfred nwosu wọ́n ní ìtàn ròyìn àmọ́pìtàn náà wọ́n ní ìwọ náà fìtàn rí lọ́lẹ̀. ọ̀dà àtẹrùjẹ gángan ìtàn gbàgbé rẹ̀. ọ̀dà bó bá rí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yìn jẹ́mi náà ó sáré mú eléyìí wá o ẹ̀ ń pápápá in tó sì jọra wọn náà la fi ń wéra torí èèpẹ̀ pàjọ kó sí ẹ̀ lérí bí ọwọ́ alábà ó ṣe jọ àrùn ọ̀pẹ ẹ̀yìn ó dáa in tó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìbò ńpínlẹ̀ Ọ̀ṣun náà la sì wà lérí rẹ̀ lóòrò tòní o iléeṣẹ́ elétò ìdìbò ti wá kéde ẹ̀ báyìí lánàá wípé kò dín ní bíi 4,457 èyí tí ń ṣe ẹ̀rọ ìṣàyẹ̀wò káàdì tá a mọ̀ sí bimodal voter accreditation system tá a mọ̀ sí BVAS eléyìí tí wọ́n ti kó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ní àwọn ẹ̀rọ kan tí ó ṣe ìrànlọ́wọ́ nípa ọ̀rọ̀ ètò ààbò àti bí a ṣe gbógun ti mímọ́ ara ìbò ta ìbò láàkó ètò ìbò ní gbogbo ẹ̀ ti wà sẹ́pẹ́ báyìí o ṣáájú kó lórí pé ètò ìbò ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yóò wáyé nípínlẹ̀ Ọ̀ṣun ní àyín ṣé ìgbésẹ̀ yìí ni ó ń wáyé pẹ̀lú bí àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ń ti ẹgbẹ́ òṣèlú Accord nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ní wọ́n ti da ìpàdé àwọn ẹlẹ́nulọ́rọ̀ eléyìí tí wọ́n ṣe ń lu Òṣogbo tí wọ́n ti dàrú gùdùgùdù ńgbà tí ẹja lábá lọ nú ilẹ̀ odò wọ́n ní rúkèrúdò ni ó bẹ́lẹ̀ o láàkó tí ìgbìmọ̀ tó rí sí ọ̀rọ̀ ètò àkóso nínú iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ yìí tí wọ́n pe ìpàdé kan tó sì ní àwọn alátìlẹyìn ẹgbẹ́ sàǹkọ̀ méjì nínú ètò òṣèlú ọ̀hún tí ṣe ẹgbẹ́ méjì tá a ti dákọ̀ lókè yìí ni wọ́n náà bẹ̀ sí ní kọrin o àwọn kan kọrin gbè àwọn kan kọrin takò wọ́n ní olúkúlùkù ṣàǹkọ tiẹ̀ bíi pé kò sẹ́ni kankan tó gbọ́ra ayé nínú igun méjèèjì o wọ́n ní àwọn orin òṣèlú orin òwe àti orin aṣọ gbogbo ẹ̀ náà bẹ̀ sí ní kọ́ síra wọn tó sì ní èyí ò ní ó fa hílà yìí ló ń lẹ̀ ò tán sì ní ó tún mú ìdádúró dé bá in tó ní ṣe pẹ̀lú ìtẹ̀wájú ìpàdé eléyìí tí ó yẹ kan ṣe wọ́n ní ṣe ni àwọn aláàbò wá bẹ̀ sí ní ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyà àti bí àlàáfíà bó ṣe lè jọba ń bẹ̀ o kó tó di pé wọ́n ní àgbà ìwà dodo lọ́jà kó rọmọ tuntun wọ gẹ́gẹ́ bí òwe tó palẹ̀ kan baálẹ̀ wọ́n wá ní ẹni tó wá jẹ́ alága àjọ elétò ìdìbò lẹwa Nàìjíríà INEC èyí ọ̀jọ̀gbọ́n Joas Amukutan ẹ̀sán ni ó wá sọ pé ṣé èyí tẹ́ wá wà ń bí ẹ wá pọ̀jù fún mi láti control ni n kò jẹ́ pé mo rí àwọn tí ó pọ̀ jùlọ gbogbo lédè ni wọ́n gbélé lọ́wọ́ pé kí n ṣe ètò ìbò wọn ló wá jáde sí gbangba wálẹ̀ o tó sì wá pàrọwà sí igun kínní àti igun kejì ẹ dákun ẹ gbà láfíà láàyò a ṣe gbogbo ohun tẹ́ fẹ́ gbogbo ó sì yanjú wọn ní bó tẹ̀ jẹ́ pé arákùnrin òun jáde láti pé kó pètù sí áwọ̀ Àmúpìtàn wá fi dá lójú pé ṣé ẹ rí ẹ̀yin ẹgbẹ́ òṣèlú tẹ̀ ń sọ̀rọ̀ kùbákùbé síra yín ẹ̀ nílò rẹ̀ o àwọn olùdíje àtàwọn olùdìbò gbogbo ń pátá àti gbáradì fún yín ètò ìbò tẹ́ fẹ́ là á ṣe fún yín eléyìí tó gbóúnjẹ fẹ́ gbà wò bọ̀ là á fún yín nípínlẹ̀ Ọ̀ṣun ètò ìbò yín ò ní yàtọ̀ gbogbo ẹ̀ yóò sì kún mú bí ìdòdò ẹ̀fọn torí a ti ṣe àṣeparí iṣẹ́ wa a sì ti gbáradì gbogbo àbẹ̀wò tá a ṣe sáwọn ojúkò bíi ìjọba ìbílẹ̀ ọgbọ̀n àti olùbùjókòó kan tí ń bẹ ní ìpínlẹ̀ gbogbo ẹ̀ náà láti ṣe o ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ ètò òfin ìdìbò tí ọdún 2026 tá a ṣe yìí a sì ti ṣe tán ẹ má jà bára wa jà mọ́ ẹ má sì já fa wàhálà mọ́ kò sí ní tá a bára wa jà sí ẹ jẹ́ kí gbogbo nǹkan ó lọ mẹ́lọ. látàrí ètò ìdìbò sí ipò gómìnà ilé tí ó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ bẹ́ẹ̀ náà láì wá o níbi tí mo ti ń wo ìròyìn eléyìí o níbi tí ẹni tí ó jẹ́ agbẹnusọ fún ikọ̀ ìpolongo tó ń polongo fún gómìnà Adémọ́lá Adélékè nínú ẹgbẹ́ òṣèlú Accord Party èyàn barista ọlájẹgbèsì pẹ̀lú mi o ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àlàyé lónìí ìrànràn o wípé o kò dín ní ọmọ ẹgbẹ́ òṣèlú Accord
tó jẹ́ mẹ́rìndínláàádọ́rùn o tí wọ́n ti fi pápá gbé tí wọ́n sì ti gbé wọn lọ káàkiri o tó ti palẹ̀ mọ́ o láì nídìí kan o nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé yìí o ní Àbújá níbi olúléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìfimúfínlẹ̀ o níbi tó ti ń ṣe àlàyé fún wọn o wípé ṣe é rí ẹ wá bá a fimúfínlẹ̀ o kí ni ìdí gan-an nígbà tó pé ẹ̀yin mọ ọgbọ́n náà ẹ sì mọ̀ ẹ mọ̀ bí wọ́n ṣe mọ́ fimúfínlẹ̀ kí ni ìdí gan-an ní pàtó tán dédé wá gbé àwọn èèyàn tán sì kún wọn sínú àgò tán kún wọn lọ lóní rẹ́rẹ́ yìí o tán sì kún wọn kúrò nípínlẹ̀ Ọ̀ṣun tán wá kún wọn rìn jìnnà wá sàbújá o àtàwọn ìpínlẹ̀ míì o wọ́n ní ẹ bá fimúfínlẹ̀ kí ló ṣe o kí làwọn èèyàn yìí àwọn èèyàn ò ṣe kankan wọ́n kàn sùn lé wọn náà iná lọ palẹ̀ wọn mọ́ o ni wọ́n láti iléeṣẹ́ ọlọ́pàá nílùú Àbújá o ni wọ́n bá pẹ́ni tó jẹ́ kọmíṣánná tí ó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun o náà bá ní ẹ̀ ló ní garangaran o bàbá kí ni tí ń ṣẹlẹ̀ lákòókò ìkákò yín bẹ̀ o èèyàn kọmíṣánná Ibrahim Gota o ní bàbá bá ṣàlàyé pé gbogbo tí wọ́n ń wí tẹ́ ń wí wọn àwọn kò tí ì wá sí etí òun gẹ́gẹ́ pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé wọ́n fi pápá gbé ẹnìkẹ́ni o wọ́n ní ìwádìí ó sì mọ́ lọ lọ́wọ́ o lẹ́yìn àsìkò tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n tún wọ́n ní kò sí tó tí ìjọ táwọn ò tí ì gbọ́ ọ̀kẹ́ ìní Ọlájẹgbẹ́ sì wá ń tẹ̀síwájú ló wá pẹ̀yìn oníròyìn ó ló ti wá tásìkò ẹ̀yìn oníròyìn ẹ bá ń fẹ́ lójú o ẹ wá gbọ́ tí ń ṣẹlẹ̀ yìí o àwọn ọmọ ẹgbẹ́ ìṣèlú àkọọ́dù ni wọ́n kàn lọ kóbókóbó ni wọ́n sì kún ọ lọ káàkiri o ni wọ́n lọ kún ọ tìmọ́lé o ó ní kódà níbi tó ń ṣèwádìí dé o ó ní wọ́n kó àwọn bíi mẹ́rìndínlógójì o ó ní wọ́n kó wọn lọ sí ilé ọgbà àtúnṣe eléyìí tó wà ní Kẹ́bì èyí ní ìpínlẹ̀ Nasarawa o wọ́n ní kódà mẹ́rin ni wọ́n kó lọ sínú ọgbà àtúnṣe tó wà ní Kùjé nílùú mẹ́rìnlá ni wọ́n kó lọ sínú ọgbà àtúnṣe tó wà ní Kùjé o ìyún nílùú Àbújá o ni wọ́n ṣe fún wọn káàkiri wọn wọ́n kàn déédéé wá kún wọn ni náà yẹn kóbókóbó tó sì lọ kún wọn tìmọ́lé láì nídìí kan pàtó láì sí tí wọ́n ṣe wọ́n ní fún ìdí èyí kí wọ́n á bá ń bójú tó torí pé ń bọ̀ lókè ń bọ̀ sálẹ̀ ojú náà la mọ̀mọ́ mú tó ẹ dákun dábọ̀ ẹ wá bá wọn mú tó kò ẹ wá bá wọn mójú tó kí wọ́n ṣèwádìí lọ́rọ̀ kí ni tí ń fà á tí wọ́n fi lọ kó wọn tì mọ́lé. ó dà bó bá rí bẹ́ẹ̀ ń kọ́ wọ́n ní ó dàbí pé ó jọ gàtí ó jọ gàtí àbí kankan bá wọn. wọ́n fẹsẹ̀ méjì tí ó. ẹ̀yìn níṣẹ́ ni ọ̀rọ̀ kẹ́nà rúwúyẹ pẹ̀lú bí wọ́n ṣe lálàyé pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ni ó dàbí pé ó ti fi kélé òfin tó fi gbé ẹnu jẹ́ akọ̀wé ìjọba ní ìpínlẹ̀ yìí o èyàn tó ń pokọ̀ ní Teslim Ìgbàláyé tó ń ti àwọn márùn mìíràn tí wọ́n ní èyàn ní ó wáyé láàkó tí wọ́n ní àwọn aláàbò wọ́n lè lọ sí àkọlù sí ilé arákùnrin nílé rẹ̀ tí ń bẹ nílùú Òṣogbo lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn ọ̀daràn àti àwọn ìwà mìíràn gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ lálàyé pé ẹnìkan ni wọ́n ní ọ̀kan lára àwọn tí wọ́n nawọ́ òfin gán òun ni ó jẹ́ eléyìí tí wọ́n ní ó ṣe ọṣẹ́ kan tí wọ́n pokọ̀ ní Ọládélé Abíọ́dún nígbà tí wọ́n ní wọ́n fi sínú ọkọ̀ àwọn eléyìí tí wọ́n wá lórí ẹ̀sùn ọ̀daràn èyí tí wọ́n fi léde nínú àtẹ̀jáde tí ó jáde ní ọjọ́rú alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ yìí èyí DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí ni ó máa ṣe lálàyé pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣiṣẹ́ lérí ìròyìn tó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n rí gbà o tó sì ṣe àfihàn wípé àwọn afurasí ni wọ́n bẹ lára àwọn kan tí wọ́n ti fi orúkọ wọn léde wípé wọ́n jẹ́ ọ̀kan lára àwọn ikọ̀ afurasí tí wọ́n lè lọ farapamọ́ sí ilé ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn bí ó ṣe fi yé ni nígbà tí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n ṣiṣẹ́ wọn lábẹ́ àkóso ọ̀hún ni wọ́n ní kò dín ní òbítíbitì owó bíi mílíọ̀nù 4 ó lé ẹ̀sùn 121 tí wọ́n rí gbà ọ́ wọ́n ní wọ́n rí káàdì ìdìbò bíi 2 ni wọ́n rí yọ ń bẹ̀ o àti àwọn tó ní ṣe pẹ̀lú ìwé bíi ìwé ìdìbò èyí tó jẹ́ ti wọ́ọ̀dù kínní àti wọ́ọ̀dù kẹẹ̀ẹ́dógún èyí ò ní bákan náà wọ́n ní wọ́n tún rí àwọn ẹ̀rọ àgbélétan bíi láptọ̀pù wọ́n ní wọ́n rí gbà o wọ́n ní photocopy machine èyí ẹ̀rọ tí wọ́n fi ń tẹ̀wé ẹ̀dà ìwé hùn wọ́n ní wọ́n rí àti eré tí wọ́n fi ń tẹ̀ gan síta tá a mà sí píríntà náà ni wọ́n ní wọ́n rí inú ilé ọ̀hún lára àwọn mìíràn tí wọ́n náwó gan ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ náà láti rí ẹni tó jẹ́ SSG yìí akọ̀wé ìjọba tí wọ́n àti àwọn mìíràn tí wọ́n tún pokọ̀ ẹ̀ ní Àkàndé Táíwò Adéyẹmọ Lukman Ọláoyè
Miftau àti Adérẹ̀mí Musiliu tí wọ́n sì ní Ọ̀jẹ̀lábí wá ṣe lálẹ́ pé àwọn nǹkan tí wọ́n rí gbà yìí náà ni wọ́n ti kó lọ sí akóló ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe fẹ́ ṣe àyò fínífíní nínú ọ̀rọ̀ ọ̀hún. Ó wá fi kún ọ̀rọ̀ ẹ̀ pé ìwádìí ti ń lọ lọ́wọ́ bí lóòótọ́ lódodo gbogbo nǹkan tí wọ́n ní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò tí ó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ẹ̀sùn ọ̀daràn mìíràn eléyìí tí wọ́n kàn wọ́n. Látàrí ọ̀rọ̀ kan náà níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun lánàá òde ní ọmọ ti fòun léde o níbi tó ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn tọ́rọ̀ kàn pàápàá jùlọ lórí ètò ìdìbò tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà nù rẹ̀ títí nǹkan lẹ̀kùn o ni wọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti ń fi dá gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun lójú pé kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ sì mọ́ gbà o pé iléeṣẹ́ ọlọ́pàá ò ní ṣègbè lẹ́ni ẹnìkan bí tí wù ọmọ o pé gbogbo lọmọ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá o ọ̀rẹ́ aráàlú ni o gbogbo ni omi sì ní iléeṣẹ́ ọlọ́pàá o ọ̀bẹ nìkan sọ̀rẹ́ kò sì bẹ́ nìkan sọ̀tá o gbogbo ni ti omi ṣe o gbogbo ni ti ọmọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ ṣe wàhálà kan lórí ètò ìdìbò ó yẹ fẹ́ ẹ jẹ́ alátẹ̀lé olóṣèlú ẹ wá fẹ́ sọ wàhálà alẹ̀ wọ́n ní kí wọ́n lọ kí wọ́n ọmọ wọn bọ́ sọ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ tààbò tẹ̀sí fẹ́ ràbò ẹ lọ kí wọ́n ọmọ yín bọ́ sọ gbogbo ẹnikẹ́ni anybody tó bá rú òfin tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò ẹni ó fi mú kàtà òfin o nítorí pé bí ò ti sẹ́ni tó ga ju òfin lọ tí òfin ò lè mú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ga ju àbùkù lọ àfẹni tó bá bẹ̀rẹ̀ lábẹ́rẹ́ o torí pé kò sẹ́ni tí àbùkù ò lè kan láti lè jìnnà sábùkù àti tí ó ní í ṣe pẹ̀lú òfin fi òfin gbé èèyàn kóníkálùkù kó fọwọ́ síbi ọwọ́ gbé o kẹ́sì ṣe nǹkan kan ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ bí ètò àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò bí ó ti ń ṣe ní bí ó ṣe ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó gbẹ tí ó fi lọ wọ́ọ́rọ́wọ́ tí ètò tí ó fẹ́ wáyé òyìn ètò ìdìbò tí ó wà sípò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó fi lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ tí ó sì jẹ́ ìtọ́wọ́gbà káàkiri àgbálá ayé o níṣẹ́ ni iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyàn tí ọ̀gá wọn tó ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ èyàn ọ̀gbẹ́ni Ibrahim Gotan ló ń ṣe àlàyé pé bẹ́ẹ̀ ṣe rí o alálàáfíà làwọn òun sì gba àlàáfíà láàyè òun sì ń fẹ́ kí afẹ́fẹ́ rẹ̀ kọ́ mọ fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìdí èyí ẹ jẹ́ kí gbogbo ọmọ Ọ̀ṣun pátápátá tó gbé ìpínlẹ̀ Ọ̀ṣun kan gba àlàáfíà láàyè. Ó dáa bó sì jẹ́ pé n tó sì ní pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò nísìnyí bẹ́ẹ̀ wájú mi lóòrò tù ní o níṣẹ́ ni ọ̀kan tó jẹ́ òṣìṣẹ́ gbòógì nílé iṣẹ́ elétò ìdìbò ilé wa Nàìjíríà tá a mọ̀ sí INEC tó ń pokò ẹ̀ ní Christy Nkiru Okenke ní òṣèlú ni wọ́n ní àwọn agbébọn gidi kan kú má ti jí gbé báyìí ò ní ìpínlẹ̀ Anambra tí wọ́n sì ní àwọn ajínigbé yìí ni wọ́n ti ń béèrè fún owó tí iye rẹ̀ ò dín ní mílíọ̀nù lọ́nà 40 náírà o wípé ẹnikẹ́ni tó wọ́n fẹ́ gba ìtúsílẹ̀ arákùnrin ní tí wọ́n gbọ́dọ̀ láti tùjọ náà nù ṣe òṣìṣẹ́ INEC ní ìròyìn fi yé ni pé àwọn gidi gan kù yìí wọ́n má rèé lọ di hámára ogun ní ọwọ́ dédé aago 7 àṣálẹ́ lọ́jọ́ 24 oṣù tí a wà yìí ńgbà tí wọ́n ní ó ń gba pópónà kan yìí tí ń bẹ ní agbègbè ẹnbẹ́nẹ́bẹ èyàn ní apá àríwá Awka ní ìpínlẹ̀ Anambra tó sì ní ibẹ̀ ni wọ́n ti ṣe àkọlù sí arákùnrin ọ̀hún nítòsí agbègbè kan tí ó wáyé ńgbà náà gẹ́gẹ́ bí ó ṣojú mi kòrò bí wọ́n ṣe ṣe lálẹ́ pé àwọn òṣìṣẹ́ aláàbò àti àwọn èèyàn mìíràn ni wọ́n rí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lágbègbè ọ̀hún o ṣùgbọ́n tí wọ́n ṣàdédé pé arábìnrin ọ̀hún ni ó má ṣàdédé pòórá o tí a ò gbọ́ moko rẹ̀ níbì kankan àwọn mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ mínú lolúkúlùkù ti bẹ̀rẹ̀ sí ní lo ìlànà tí wọ́n ṣe lè ṣe àwárí rẹ̀ àmọ́ nísìnyí ilé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ti wá jáde sí gbangba wálẹ̀ o tó sì ti fi èròǹgbà wọn léde pé táwọn ò bá fi ẹni ọ̀hún lẹ̀ o àwọn gba 40 mílíọ̀nù náírà èyí tí wọ́n fìfín lẹ̀ nígbẹ̀yìngbẹ́ ni ọkọ rẹ̀ ló bẹ̀ sí ni wá fi ọ̀rọ̀ náà léde o tó sì lọ bá iléeṣẹ́ ọlọ́pàá èyí ẹ̀ka ti bí ti iléeṣẹ́ olóléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ ní Awka tó lọ fi sùn wọ́n làwọn náà wá sọ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti pé wọ́n dóòlà ẹ̀mí ẹni ọ̀hún lẹ̀. ẹni tó jẹ́ olórí olóṣìṣẹ́ nípò lórílẹ̀‐èdè Nàìjíríà o èyún arábìnrin Didi Wilson Jack ní ọmọ ti bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé o làwọn náà ti ń sọ lónìrànràn o pé ìdí gangan tó ń fi gba àwọn èèyàn sí iléeṣẹ́ eléyìí tí wọ́n jà rìnrìn pé òfegè iléeṣẹ́ ni tí wọ́n sì wà ní gímú iléeṣẹ́ ààrẹ èèyàn tó pè ní Presidential Foreign Intervention Protocol Council nílò iléeṣẹ́ ọ̀hún o níṣẹ́ ni arábìnrin ló bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé lóòótọ́ ni àwọn gba àwọn èèyàn sí iléeṣẹ́ ọ̀ tẹ́sí gbowó oṣù lábẹ́ ìjọba wọ́n ní òun lóòótọ́ ni kò sí rọ́ńbẹ́ o
nítorí wípé bí ní àjò ń ṣe rí ni ó jẹ́ kí àwọn gba àwọn èèyàn ṣiṣẹ́ o tó o sì mọ̀ pé iléeṣẹ́ ọ̀gá òfegè ni o arábìnrin Wilson Jack ló ń ṣàlàyé o lánàá òde nígbà tó náà lọ yọjú sí Kúkẹ́ o ní sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láwọn tí wọ́n rí sí ètò bí wọ́n ṣe ọ̀rọ̀ ń ṣe ń lọ pàápàá jùlọ àwọn tó ń bójú tó bá ṣe ń ṣe owó aláàlú ní kùmọ̀kùmọ̀ tán sì àti bí ìdàgbàsókè okòwò bí ó ṣe wáyé níbẹ̀ o níṣẹ́ bó ṣe bẹ̀rẹ̀ sí ní bá àwọn gbìmọ̀ sọ̀rọ̀ ó ní kán dákun dábọ̀ ó ní lóòótọ́ iléeṣẹ́ ọ̀hún làwọn gba àwọn èèyàn sí iléeṣẹ́ ọ̀hún o èyí iléeṣẹ́ tá à ń wí o wípé àwọn sì rò pé báwọn ṣe rí lẹ́tà ìwé tó wà o pé ẹ gbà àyè ṣiṣẹ́ o ẹ̀dẹ́ ìgbanisíṣẹ́ rẹ̀ o tó sì wà ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì fòfin àti ẹsẹ̀ rẹ̀ tán fi lélẹ̀ o wọ́n ní kódà bó ṣe wá wáyé àti ẹlẹ́tà tó wáyé o kò jẹ́ káwọn mọ̀ wípé bó ti rí nǹkó fege ni o àwọn ti wá rí i pé lóòótọ́ ló bá òfin mu àti ìlànà tó gbà wá o làwọn fi ní tọ̀ kò sí nǹkankan o kò kú ní sí ewu o kán gba àwọn èèyàn sí iṣẹ́ ọ̀hún o ní gbígbà tó náà bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé sọ̀rọ̀ kan lẹ̀kan bá lé léni tó bá dẹ̀ àgàràgbà tán yóò kàn jẹ́jẹ́ mo jókòó mi o làwọn náà bá bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò pé lóòótọ́ jẹ́jẹ́ làwọn jókòó àwọn táwọn sì rí lẹ́tà láti ibi tí wọ́n ti ní kán gba àwọn èèyàn síṣẹ́ o ẹlẹ́ pé ó yẹ gba àwọn èèyàn síṣẹ́ o tó sì fi àwọn lẹ́tà àti ilẹ̀ ìlànà rẹ̀ tó fi léde o wípé ká ẹ máa wo ẹmọ̀ ẹ̀yin náà ẹ máa yẹ̀ wò ṣé ẹ̀yin náà wà lè mọ̀ kó fege lélẹ̀ o lòun bá fi ṣe bẹ́ẹ̀ lòun fi gbà wọ́n síṣẹ́ o ọ̀ni tó ojú òun ríre o nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé èyí nílùú Àbújá lánàá òde yìí o. ó jẹ́ bó ṣe jẹ́ pé ó ń bèjì ìròyìn tó mú ọ̀hún kó tó yẹ pa aṣojú òpólẹ̀ táwọn ará ilé ó bẹ̀rẹ̀ sí ni máa bá a dá sí lóòrọ̀ tòní torí àwa nìkan àlè ìdájẹ́ tá a máa fi yòókù sí alálàáfíà bọ̀ ìgbìmọ̀ tó ń ṣe ìwádìí lórí ẹ̀sùn wípé bó ni ìgbìmọ̀ kan tó jẹ́ ti ọ̀rọ̀ ìgbanímọ̀ràn ètò ọrọ̀ ajé tá a mọ̀ sí Presidential Economic Advisory Council tá a pokọ̀ ní PEAC bí òun náà ṣe dá sílẹ̀ tó ń ti iléeṣẹ́ kan tó tún rí sí ìdókòwò nípasẹ̀ ìlànà ilẹ̀ òkèrè ní ìlú gbogbo PFIPC tí bí wọ́n ṣe dá lẹ̀ o ni wọ́n ti wá kéde ìwé kan tí wọ́n fi gba ẹni ó pera rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọ̀hún tó ń pera rẹ̀ pé gẹ́gẹ́ bí ayédèrú ìwé ẹ̀rí ni ìwé ẹ̀rí rẹ̀ jẹ́ pé kó má pera rẹ̀ ní tí ò jẹ́ mọ́ o ìgbìmọ̀ eléyìí tó ń ṣe ìwádìí ọ̀hún ni ó mà ní gbogbo nǹkan tó jẹ́ okùn tó so ọ̀rọ̀ papọ̀ náà ti wá rí pé ayédèrú ìlànà òrìjógbà ni wọ́n fi gbé àkọọ́lẹ̀ ìjọba tí wọ́n ní ó gbé iléeṣẹ́ ọ̀hún ro ni wọ́n fi gbé síta o ẹni wá jẹ́ alága ìgbìmọ̀ tẹ̀kótó lé lórí ọ̀rọ̀ ọ̀hún èyí ọ̀gbẹ́ni Yusuf Gagidi ni ó sísọ lójú ọ̀rọ̀ ńlọ́jọ́ ní àkó ìwádìí tí ó wáyé níbi ìjókòó wọn ó wá sí lára ìpè ẹ̀rí máa jẹ́ nìṣó ni ó ti fi ń léde báyìí wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí àti ọ́fíìsì olórí òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà ni àti tẹ́fimọ́ àwọn lájọ ìjọba mìíràn ni wọ́n ti ń jẹ́rìí sí bí ọ̀rọ̀ ìwé tí wọ́n fi gba ẹni ọ̀hún eyín ọmọọba Adéyẹmí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà iléeṣẹ́ ọ̀hún bí wọ́n ṣe gbà síṣẹ́ ọ̀hún wípé eléyìí kò jẹ́ ojúlówó gbà Gadi ni ó wá ṣe lára ìpè ìgbìmọ̀ ọ̀hún ni ó ti wá ṣe àgbékalẹ̀ àwọn bí ó yẹ kí wọ́n ṣe gbérúfẹ́ iléeṣẹ́ ọ̀hún kalẹ̀ ní ìbámu pẹ̀lú òfin òun àmọ́ tó dà pé ẹni tó pera rẹ̀ tí ò sí òfin kankan tó gbé lẹ́yìn òun gẹ́gẹ́ bí ayédèrú gbà kó má sì pera rẹ̀ pé òun ni ọ̀gá àgbà iléeṣẹ́ ọ̀hún mọ́. ó ní ẹṣẹ ọlọ́kà ìṣe gbogbo ẹ̀yìn tí ẹ bá wà jẹ́ láàárọ̀ ẹ̀kú àìbínú akin tìmílẹ́yìn gbàlájọ bí kó fọmọ èèyàn ṣe òun náà lọ́wọ́ bọ́ ti wà àti akéde tó wà fún ti sáà yìí ọ̀pẹ́ ọmọ wòlíì ló dín ẹ̀rọ alátagbà mú bẹ́ẹ̀ tẹ́ fi lè ń gbọ́ akitikiti lẹ́ka òdìkejì ń bẹ́ẹ̀ ló kọ ọ̀gá wa àgbà Akọ́ládé Adékọ́lá OBO mọ bàbá overseer lẹ́mí Abdulfatah Giwa dákẹ́ ni mo fi ń kí wa pé àríṣe láríkà báyìí ń bàbá àrígún ìta bá sì sí lónìí ìtàn ni ó dà bó bá dẹ̀ ìwọ́ ọ̀la ẹ má jẹ́ àgbàgbé pé ọ̀pá tá a bá fi léjìká tẹ̀yìn lójú ẹja sòníire torí ọ̀la àṣàkẹ́ ò lè yanrìn ó dìgbà kan náà. tọ́ ọ̀pọ̀ pàtàkì lọ́gbọ̀n ẹ̀ ń tẹ̀ bá a lọ lórí ìkànnì ayélujára pátápátá o tọ́ gẹ́gẹ́ bó ti wí òní ní ó pètè ìtàn ní oròyìn ẹ̀dá wọn bá gbòòní ṣe ìtàn oròyìn wa lọ́la o ọlá àlàgbé ló ní kágbáyé ṣe rí o torí ọ̀la.